màmá mi olórí Adéyẹmí Tẹjúmọ́dé Adébíyì bàbáde mọ̀mọ́ kú oríire mo lọ́jọ́ ńlá ló wọlé dé wẹ́ẹ́ ọjọ́ ayọ̀ ló wọlé dé wẹ́rẹ́ gbogbo ẹni tó bẹ ní gbèrè òkun gbogbo èèyàn tó bẹ ní gbèrè ọ̀sà gbogbo ẹni tó bẹ ní wọ̀ràn ló tún bẹ ní jojúmọ́ tí í mọ́ wáyé ẹ̀wọ̀ jẹ́ lọ sí wàyà ẹ jẹ́ lọ ìyálóde ìwàyà Yaba Kingdom ló soríire ìyún ni olórí Adérẹ̀mí o Tẹjúmọ́dé o Adébíyì o Babade o aya Prince Rufus Ọlájídé Babade tó dolóògbé lógún ọdún sẹ́yìn ọjọ́ ńlá ló wọlé dé wá o gbogbo èèyàn mọ̀ wàyà ẹ mọ̀ kú oríire ìyálóde tiwa ni torọ́jọ́ ti pẹ́ tó ti ń jẹ ìyálóde bọ̀ látàyè ọba wa kábíyèsí ìwàyà tàná tó gbèsè òun ló ti ń jẹ ìyálóde bọ̀ o eléyìí túmọ̀ sí wípé ọba ìwàyà náà ṣe bí lóde ládé ìyálóde gangan ni ó jẹ ìyálóde títí kábíyèsí ìwà tó fi gbèsè kọ́lọ́hún kó dalẹ̀ èèyàn rẹ̀ kọjọ́ mọ̀ jìnnà síra wọn ọba ìwàyà náà o mo ní o má jọ̀kùn dákun má jẹ kò lóhun tó ń jẹ lájúlé ọ̀run ni o máa bá wọn jẹ ó jẹ ìyálóde títí tó tún fi wádìí orí kábíyèsí ọba wa tuntun ìyún ni ògún ọlọ́kọ̀ ọba wàyà Yaba Kingdom kábíyèsí mo forí balẹ̀ forí adé ìrùkẹ̀rẹ̀ yóò jẹjẹjẹ tí ó sì fi dọ̀kìnì ni ó pẹ́ lórí oyè bàbá rẹ̀ ó gbogbo ju bàbá rẹ̀ lọ ó kú oríire ó kú oríire ìyálóde kábíyèsí má bínú pé mo bọ́ lóye mo pè ọ́ lóko orúkọ la fi ń kí ọba aládé ó kọ́ la fi kò níjòyè lé wọn kábíyèsí ó mọ̀ kú oríire ìyálóde Adérẹ̀mí o Tẹjúmọ́dé Adébíyì Babade ìwọ ni ìyálóde ìwàyà Yaba Kingdom ìwọ tún ní ìyálóde àgọ́ Ẹ̀gbá ní gbogbo èbúté mẹ́ta ìwọ tún ní ìyálájẹ́ gbogbo ògbó Araromi l'Abeokuta ni ìwọ tún ní pírẹsidẹ̀ntì SS Sister United Club of Nigeria ọmọọmọ káre yèyé máyégún of New Elite Club wo ẹ̀rí bóyá ti pọ̀ rẹpẹtẹ ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn ìwà rere rẹ̀ ṣe bí iná fi ń fún olóye rẹpẹtẹ olóríire ṣe bí gbogbo àwọn ìwà yìí òun ni ààrẹ ìyálájẹ́ of ìwàyà Kingdom ìwàyà Yaba Kingdom the ambassador of youth worldwide ló ṣe ní mọ́ọ̀kì o ìyún ni èjì rẹ̀ màmá mi èjì rẹ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Studio Lekki organization ọmọ Ẹ̀gbá ọmọ Lísàbí lónìí mò ń kí mọ̀mọ́ òun ó jẹ́ kí n mọ̀ pé Ẹ̀gbá alákẹ́nilé mọ̀mọ́ òun dáadáa ìyún ni ìyálóde Adérẹ̀mí Tẹjúmọ́dé Adébíyì gangan ni ìyún ni lágbolé ọba yọ òkè àgọ́ ní gbogbo òwò òdùrú Araromi Abeokuta lé baba tóbi lọ́mọ Èkìtì kété nílé mọ̀mọ́ rẹ̀ ìyún ni ìyẹn ní aráàlú Àdó òkú oríire aráàlú Àdó ọmọ alágèrè àjòjì owó ẹsẹ̀ àjòjì tó bá wẹsẹ̀ irú wọn ní dẹni ẹbọra ẹ̀yin ló má ti kùn bóníléjà ọmọ bọ́kọ̀ lọ́ọ̀yà múṣẹ́jọ́ ẹ̀yin lọ́mọ olóṣè méjì takọtabo lórí ara wọn ni ìyẹn lẹ́kìtì kété aya Ajẹ́rù Èkìtì ọlọ́kọ̀ kẹ́yìn lọ́kẹ́ agbẹ́mìdé Èkìtì o àyẹ̀yìn òun lé lọ́mí sọ́mí o ìyóò nílùú lé ọkọ̀ Ìyálóde Princess Rufus Ọlájídé Babade tó dolóògbé lógún ọdún sẹ́yìn sùúrẹ́ o aya rẹ̀ ló soríire òní o ìyún ni Ìyálóde
máa gbọ́ ìyálóde o ààrẹ ìyálájẹ́ lónìí mọ̀ kí ó lọ lé bàbá yín ẹ̀yin ló mọ̀ ẹ̀gbá ọmọ lísàbíà gbogbo àkàlà olùpẹ̀jọ́bí ni yóò máa ládé sẹ́sẹ́ fún ẹ̀gbá ọmọrò lọ́tà ọmọ búrò mi ò pagi búrò mi ò pa tọpẹ̀ bó ṣe kí pákí lòrò mi lè pẹ́jọ́ mọ́ pa lọ kò sí tẹ́sẹ̀ ní mọ́kà tẹ́yìn òkè ìṣẹ̀lẹ̀ gbá alákẹ́ wọ́n gòkè àràfáàlú mọ́kà ẹ̀yà sì mọ́ gòkè olúmọ wọ́n mú mi sẹ́mísẹ́mí nílùú mọ́kà ẹ̀yà sì mọ́ mọ́ mi òkè ògùn máa gbọ́ ọba márùn lórògbé gbàgbó alákẹ́ ọba ní oníbàárà ọba ní gbàgúrá ọba ní ọ̀ṣilẹ̀ òkè ọ̀nà ọba ní ọba lolówó òdòrò ó wá di ilé àwọn bàbá rẹ̀ èmi ajípolówó jésù tẹ́tẹ́ tọrọ gọjígọ bàbá òrèlè bàbá èdè àpòyò bàbá àwọn gbógbólóhùn owó kì ọ́ bí ológun ẹrú owó kì ọ́ bí oníwọ̀fà ọgbọ̀n torí ẹni tó bá rẹ́ ní iṣẹ́ lábẹ̀rù akíbẹ̀rù ẹ̀ tá a fẹ́ jíṣẹ́ fún ọmọ olówó òdòrò ọmọ sunkún gbadé ọmọ afọ̀rọ̀ gboyè àtẹlẹwọ́ mẹ́wẹ̀ wá náà ṣe joyè lóògùn ọmọ lábẹ́rìnjọ owó òsìkà bẹ́ẹ̀ ni wọ́n rẹ́rọ́ àwọn ìmẹ́nu kúrò ní togun ọmọ lábẹ́rìnjọ ọmọ pẹ́lẹ́sẹ̀ bíi alárì pẹ́lẹ́sẹ̀ ó wọlé ọmọ balẹ̀ àárọ̀ ọmọ abẹ́ orí kọ bí òjé bẹ́ẹ̀ ṣe mọ́lẹ̀ ẹsẹ̀ sọ bí bàbá yín ṣe lówó ṣebí ni wọ́n ṣe é soge mọ́ ẹ̀yin lọ́mọ bírun orí ọmọ bírun orí bí ẹni dáadé o ọmọ bírun ẹsẹ̀ bí ẹni tẹ̀ pa lẹ̀kẹ̀ ẹ̀yin lọ́mọ oníṣu níwọ̀n ẹgbẹ̀fà ọmọ oníṣu níwọ̀n ẹgbẹ̀je ẹ̀yin lọ́mọ fíṣu ọmọ fífú iṣu fọ́gbà epo ìyẹn ló wò dúró ọmọ jífe pẹ́sẹ̀rẹ́ wọ́n á sì mọ́ lulu òtòkòrò ọmọ ayẹyẹ òtòkòrò rójú ẹni fa òfojú rẹ wo ni wọ́n ní ṣubú ni wọ́n lulu òtòkòrò lọ́wọ́ ọmọ lábẹ́rìnjọ òtòkòrò ló mọ̀ sí àyè ṣubú ọmọ sunkún gbadé ọmọ fọ̀rọ̀ gboyè àtẹlẹwẹ́wẹ́ mẹ́wẹ́ wà náà fi joyè lọ́wọ́ ọmọ lábẹ́rìnjọ owó òsìkà bẹ́ẹ̀ ni wọ́n lọ́rọ́ àwọn ìmẹ́nu kúrò ní tòwọ́ ọmọ lábẹ́rìnjọ ta ni o mọ̀ pé òkúta rẹ́bẹ́tẹ́ náà ìṣẹ̀dá àbàdàn ta ni o mọ̀ pọ́kọ́ tuntun fi ṣẹ̀dá òwú ọmọ ọlọ́kọ́ tuntun àdéhùn rẹ́bẹ́tẹ́ ọmọ ọlọ́kọ́ tuntun àdéhùn kanra bàtà olóòjé ọmọ olóòjé ń pẹ̀tù olóòjé ọmọ arọ́tìwẹ̀ bí ojú pìtì ajá ọmọ àpàjá fún ọ̀rá wọn ìlàmùkù mi ò gbọ́dọ̀ jẹ́ yẹ́gà owó òdòwó olóòjé ọmọ kò méjì olóòjé ọmọ kò mẹ́rìndínlógún ọmọ arọ́tìwẹ̀ bí ojú pìtì ajá ni ojú ò ní jẹ̀gà wọn ní jòrò fó ọjọ́ olóòjé bá kú wọn mú tajá méjèèjì wọn fi bọnu torí ẹ̀yin lọ́mọ tajá dùjẹ́ gùdò lọ lé bàbá tó bí ọlọ́mọ ọmọ àparun yékété etí oníyèmẹtu òtógunbọ̀ fẹ́rù tọrẹ òròyìn ogun bàràfàgbẹ̀ àgbòkéré ọ̀dọ́ òkéré kùndàrú ohun gbogbo ní tóbi lójú àrùn lé bàbá yín kárẹ̀ ọmọ ọlọ́mẹsẹ̀ o àpèwà àjọyè rẹ o ó joyè lọ́yọ̀ọ́lé ó lòun ò ní relé mọ́ ọmọ rírì bẹ̀rẹ̀ pòmìẹ̀kẹ́ ọmọ abúnibúni bèbú wọn tí wọ́n ti ẹ̀yin lọ́ba dóni ọmọ bìdí mọ̀rẹ̀ ìyẹn nílé bàbá tó bí ọlọ́mọ lọ́wọ́ òdòrú òwú làkọ́dé owú mọ̀mọ́ làmọ̀mọ́ kọ́dé bẹ́ẹ̀ dòwú ẹ bèrè wò bẹ́ẹ̀ dé fẹ́ ẹ bèrè wò olórí adérèmí o tẹjúmọdé o adébíyí o babadé o ìyálóde ìyálàjẹ pírẹsidẹǹtì yèyé máyégún olóríire okú oríire okú ọjọ́ bí o mọ̀mọ́ wa òsàbí yòósí ẹ mọ̀mọ́ jẹ́ àtàrà wa ìyá níjọ́ mọ̀ ó gbọ́n arẹwà rẹ o mọ̀mọ́ tó dáa gidi ni ikú nípa rẹ̀ wẹ́rẹ́wẹ́ àrùn oníṣẹ́ rẹ̀ wẹ́rẹ́wẹ́ ọdọọdún lè sápóruwẹ́ ọdọọdún làrọ́ mú bí lórí àtẹ ọdọọdún làmọ́ rí ọ ìràwé kì í dájọ́ lẹ̀ kó sùn orí rí ó mọ kẹ̀kẹ́ òní sórí burúkú òní sílẹ̀tẹ̀ òní gbọ́mọsí nílé ayé rẹ lọ́lẹ̀ lẹ́dùnmọ́ rẹ̀ oyè rẹ yóò mọ̀ lẹ́kan sí ọlá rẹ yóò mọ̀ lẹ́kan sí iyì rẹ yóò mọ̀ lẹ́kan sí mo ní bẹ́ẹ̀ èjì rẹ ààrẹ ìyálàjẹ ìwàyà kingdom òun gẹ́gẹ́ lọ́rọ́ mi the ambassador of youth worldwide lónìí pé happy birthday to you mọ́mí ó kú oríire ẹ pẹ́ fún wa ẹ sóríire ọ̀nà yóò ní dàrú àsìkò ọba tiwa yìí yóò pẹ́ yín o kábíyèsí o ò ní kú kékeré ó mọ̀ dàgbà ọba ìwàyà oríire ó mọ̀ kẹ̀kẹ́ lọ́dẹ̀ lẹ́dùnmọ́rẹ́ ọba happy birthday